oògùn fún ẹni tó bá ní ìbálòpọ̀ lójú oorun, ìjẹ́ ọkùnrin ni ìjẹ́ obìnrin ni, tí ó ń ní àjọṣepọ̀ lójú oorun. Nǹkan burúkú ni, ó dẹ̀ kí ń dẹ̀ easy láti conquer. A ti sọ̀rọ̀ nípa ẹ̀ several times. Ẹ tó bá fẹ́ bọ́ nínú ìbálòpọ̀ ojú oorun, ìdí tá fi máa ń ṣe àwọn egbòogi ìbílẹ̀ tá fi ń ṣèdánilẹ́kọ̀ọ́ ẹ̀, ẹ̀rìpá máa ń ṣe ti àlùkùránì náà, ibi tágbára pin sí nìyẹn, orúkọ Ọlọ́run àti àlùkùránì ibi tágbára pin sí ni. Àmọ́ torí àwọn tí wọn ò kéwú àbáwọn tí wọn kì í ṣe mùsùlùmí la fi ń sọ̀rọ̀ egbòogi. Ẹ dẹ̀ rí pé gbogbo nǹkan wá wà halal, àní takò nǹkan tá a bá sọ o. Ẹni tó bá ṣe ẹbọ tó pa nǹkan pọ̀ mọ́ Ọlọ́run kò ní bọ́ lọ́run ọba dáadáa o. Now ẹni tó bá fẹ́ bọ́ lórí ìbálòpọ̀ ojú oorun, gbìyànjú kó bá mi wá egungun olóńgbò àti egungun ẹkùn bó ṣe wù kó mọ. Béèrè lọ́wọ́ àwọn eléwé ọmọ, wọn máa ń ta. Wá ní onídìí egun ẹkùn, ẹranko ẹkùn yẹn, egungun ẹ̀, bóònù ẹ̀, egungun ológbò. Dẹ̀ wá gẹ̀ẹ́tì kíní ojú ológbò yẹn 7 àbí 9, ojú ológbò tó máa ní black and red yẹn, wá gẹ̀ẹ́tì ẹ̀ 7 fóbìnrin, 9 fún ọkùnrin. Wá gẹ̀ẹ́tì ọmọ àtàrí náà 7 fóbìnrin, 9 fún ọkùnrin. Wá wá lọ pẹ̀lú egungun ẹkùn yẹn, á kúnná bí etí. Tó bá ti kúnná, ẹ máa bá mi ká lọ. Síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtàn nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní. Account number ní fáwọn ọmọ aláìní 0123214254. Account number fáwọn aláìní 0123214254. Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Wema Bank of Nigeria. Zakat ni, Hajj ni, Umura ni, ẹ̀yin tẹ́ ń ṣe sàárà, tẹ́ fi ń ṣe ìtọrẹ àánú fáwọn èèyàn. Ẹ gbégbá Global Dahiratu Dhikrlahi, small but mighty, home and abroad. Àwa káàkiri ayé, ẹ gbìyànjú kẹ́ gẹ́ẹ̀tì all-in-one àbàìṣèkà fàgbà natural apps tó ń wo more than 300 àìsàn ọlọ́jọ́ pípẹ́ ni. À ń jẹun lójú oorun ni, àkínrórun sùn ni, ìdákọ́lẹ̀ ni, ayé ń dààmú èèyàn, diabetics ni, natural àìsàn àti spiritual àìsàn ló ń ṣiṣẹ́ fún. À ń ṣe promo ẹ̀ lọ́wọ́ ní Nàìjíríà, egbògi láti India, láti China, Arab country lápapọ̀ síbẹ̀. Prophetic medicine ni, àwa ò ní fìtọ̀ fọ̀gbẹ́. Bí sí ní láì tààlà, à ń ṣe promo ẹ̀ lórí 15,000 naira àti transformer 1100 power fún tọkọtìyàwó tí wọ́n ń wojú Ọlọ́run, àbí ọkùnrin tó yẹ pé ó nílò sperm count tó ń wà weak erection, quick ejaculation, nǹkan ọmọkùnrin ẹ̀ kó tó ṣe díẹ̀ ó ti dẹnu kọlẹ̀, sperm ẹ̀ ò lè dọ́mọ. Gbogbo àwọn èyíkéyìí nínú àìsàn tó ń da nǹkan ọmọkùnrin láàmú, àti fún infertility àti fún sex drive, tọkọtìyàwó àbóbìnrin tó ń wojú Ọlọ́run àbọ́kùnrin tó ń wojú Ọlọ́run, ẹ gbìyànjú kẹ́ get transformer 1100. Ẹ dẹ̀ get all-in-one wa. Ẹ WhatsApp wa lórí +2761295638 9 +2761295638 9.